ìyá Rísì, ìyá Níkì, ìyá Nísà, ìyá gbogbo ọmọ ẹ̀bà ọmọ ọlọ́dún kú ọdún ọmọ ọlọ́dún kú ọdún wa. àṣẹ ìsàmọ́dún ṣègbùpọ̀ sí ọmọ ọlọ́dún kú ọdún. ìrédé o Modinat Bolanle Adeyinka lé lọ́dún. èrò pé èrò ọ̀fà ẹ máa bọ̀ Jẹ̀bú-Túré lèmi wà o. mo bọ́mọ ọlọ́dún jó mo bọ́mọ ọlọ́jọ́ bí yọ̀. Modinat Bolanle Adeyinka ni mò ń kí. ìyá àbèjì ni mò ń kí o. mo sọ pé ẹ kú ọdún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe. aya wọn nílẹ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ àjẹgbìrò fi karahun fọ́ọ̀rí Ìbàdàn májàmájà ọmọ agbọ́sọ́sọ́ ogun mọ́sà ọmọ agbóyàyàmọ́yà náà ń koríkì bàbá tó bí wọn lọ́mọ níbi tẹ́ ẹ gbé lọ́kọ. Modinat Bolanle Adeyinka bí n bá ń lọ síbi tẹ́ ẹ gbé lọ́kọ mọ̀mọ́ náà bẹ́ ẹ̀sà ògbín ni wọ́n rán òde ògbólúkẹ́. eégún jọ bí ọmọ arọ́pọ̀ ńlá jomi toro ẹṣin ike mi òjò tọ̀ya kọ́mọ́ ti gbé mi fọ́ya gbọ̀nkẹ́yìn mi òjò tòòsà kọ́mọ́ ti gbé mi fòòsà láwẹ̀ nílé ọmọ arólú owó. eégún di mẹ́fà lògùn ilé wọ́n pé kí ló dé tóbìnrin ò máa wo pàpín di mẹ́fà nígbàlẹ̀ wọ́n lè mí níṣe tóbìnrin ò máa wo. iwájú ológbòjò igba eégún ni ẹ̀yìn ológbòjò igba eégún ni ọ̀tún ológbòjò igba eégún ni òsì ológbòjò igba eégún ni àtòkè àtìsàlẹ̀ ológbòjò igba ló ń bẹ́ẹ̀ mo wò kẹ́ mo wò sàlẹ̀ mo wò tún mo wò sí èmi ò rí bí tí mo fẹ́ kẹ́gbẹ́tàlá eégún sí mọ́ àwọn lọ́mọ ará eégún sí mọ́ délé ọkọ Ìbàdàn tí ò bá ní sọ̀rẹ́ ìrànlélógún Ìbàdàn tí ń mẹ́rú tẹ́rù ẹ̀ náà ń mẹ́rú Ìbàdàn tó ní látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn tó lẹ́fún ṣetán aníwúrà akọni obìnrin. Modinat Bolanle Adeyinka ìyá àbèjì ẹ kú ọdún àṣeyísàmọ́dún nínú owó ọlá ire gbogbo àtàkó òkúta òun ọ̀rọ̀ ọ̀fẹ́ bí bá ń padà lọ sínú ilé àwọn bàbá rẹ Òṣogbo òròkè ọmọ àsálà ẹlẹ́yẹlé aró olódòdẹ ẹ̀gà ṣùṣù ní yàrá nílé ọmọ aládésolú èsúrú ni wọ́n ń jẹ̀sùn lóṣogbo àkàrà rìgìdì ni wọ́n ń jẹ̀sùn ní Ìjẹ̀ṣà bí bá ń bọ̀ lóròkì èsúrú ni ẹ mú dèmí o torí pé kí ni ohun tẹ́mọ̀ ìmọ̀ náà nu Òṣogbo òròkè ọmọ àsálà ẹ̀yin lọ́mọ alátùkọ̀ mẹ́rìndínlógún èyí tí ń tàn fọ́ba tí ń tàn fún mi tí tún ń tàn fún òòṣà ọmọ akùkọ gàgàrà tó gorí ọ̀pẹ̀rẹ̀ ilé téńté níbi tójú ti tọmọ tí ń bẹ nílé tójú ti tọmọ tí ń bẹ lóko. Modinat Bolanle Adeyinka lọ́sọ̀gbọ̀ òròkì nílùú lájọmọ̀ ọba nílùú láròyé ọba nílùú olùtìmẹ́yìn akíkanjú ọdẹ àtàtà tó fẹsẹ̀ tẹ́mi ní gbèrè Ọ̀ṣun ọdẹ ńlá tó mẹ́rin wá mọ̀lú Òṣogbo òròkì wù mí dé tẹ́bí ńlọgbẹ́tò lórí tẹlẹ́mùdélù bàbá ẹ̀yìn níbi tẹ́bí ń gbodò dẹ́gun yẹn fọmọ ọlájẹ ọmọ láni gbogbo yín pátákó ẹ lọ gbà bẹ́ẹ̀. mo kí yín lọ́dún yìí kí n tó lè kí yín lẹ́ẹ̀mí ni mo wí mo fẹ́ kájọ fa ìkú dẹ́gbẹ̀ra ni aṣíwájú ọlárògùn lèmi ààrẹ Kẹ́hìndé oṣù Ọ̀ọ́lálé ọba Afedeyangàn káfàtà lórúkọ gbogbo wa nínú gbẹ wa ẹgbẹ́ làkàrà ọ̀tọ̀ tó jáláfẹ́ Akewi Asootọ Oodua tá a dúró lórí òdodo mo kí yín pẹ́ kú oríire nílùú àwọn Afedeyangàn wọn ní ká kí yín o ní gbogbo ìkànnì Ajímọ̀lẹ̀ tá ti ń ṣègbélárugẹ èdè àtàṣà Yorùbá akíyín alùyìn lọ́gbọ̀ ẹnu Modinat Bolanle Adeyinka ìyá ọba Afedeyangàn káfàtà àjọ̀dún eléyìí kò ní jáse mọ́.